Gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ iná àtẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ omi, ẹ súnmọ́ bí lọ́jọ́ tèní kẹ́ ẹ wá gbọ́ àlàyé nípa ìràwọ̀ yín, kẹ́ ẹ má bàa ṣẹ̀ṣẹ̀ gbé, kẹ́ ẹ má bàa jẹ́wọ́, kẹ́ ẹ sì lè ní ìlọsíwájú nínú gbogbo àdáwọ́lé yín. Ẹ bá ń wá tákàdá àti gègé kọ̀wé láti lè dé sílẹ̀ lọ́jọ́ tèní. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní nígbà tí ẹ̀dá bá ti ṣe ìwádìí nípa ìràwọ̀ tó ní, ó yẹ kó tó lè ṣe ìwádìí nípa àwọn tó dìrọ̀ mọ́ ìràwọ̀ yìí. Àwọn kí ló yẹ kó máa ṣe, àwọn kí ni ò yẹ kó máa ṣe, àwọn kí ló yẹ kó máa jẹ, àwọn kí ni ò yẹ kó máa jẹ, àwọn ìgbésẹ̀ wo ló yẹ kó máa gbé. Gbogbo àwọn eléyìí náà ló ṣe kókó, ló ṣe pàtàkì láti lè mọ̀ nípa àwọn ìràwọ̀ tá a ní. Gbogbo ẹ̀dá tó bá sì mọ irúfẹ́ ìràwọ̀ tó ní, ṣùgbọ́n tí ò mọ ohun tó dìrọ̀ mọ́ àwọn ìràwọ̀ wọ̀nyí, ó kù díẹ̀ káàtó. Irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ a máa ṣẹ̀ṣẹ̀ gbé ni. Ṣùgbọ́n kẹ́yìn tèmi má bàa ṣẹ̀ṣẹ̀ gbé, òun ni mo fi mú ìràwọ̀ méjì wá sórí ètò lọ́jọ́ tèní. Ìyẹn ìràwọ̀ iná àti ìràwọ̀ omi. Tó bá ti dọjọ́ iwájú, á tún máa mú àwọn ìràwọ̀ míì wá. Ṣùgbọ́n lọ́jọ́ tèní, ìràwọ̀ iná àti ìràwọ̀ omi. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ṣèwádìí tẹ́ rí pé ọ̀kan nínú àwọn ìràwọ̀ méjèèjì yìí lẹ ní. Ẹ̀yin ni kẹ́ ẹ bá ń wá nǹkan fìdílé lọ́jọ́ tèní láti lè gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi ìràwọ̀ iná. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ níràwọ̀ ná, ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ tiyín ná. Amójú ẹ̀rọ mi jẹ́ mú mi díẹ̀ náà kí n tó ṣí gàba lórí ètò. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán, àfẹ̀yí tẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Amójú ẹ̀rọ mi ní omi nìkan kọ́ ní mọ̀, ipe mi ò tí ì dárúkọ mi, ìgbàgbé ló ṣe mí. Muhammadu Akówódé Babakúrédé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Bóyá ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa tẹ́ ń wò wá lórí ìkànnì yìí, ẹ má ṣeyèméjì, orí ìkànnì Ìrírí Ayé TV náà lẹ́wà. Ẹ bá wa wo ibi tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí, tó bá tó kò ní pupa, ẹ tí darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀ kó de funfun, ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí, kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ pè ohun ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́wọ̀n lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Kẹ́ ẹ tún mọ́ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àní gbogbo àwa tá a ní ìràwọ̀ náà, ẹ jẹ́ ká gbọ́ àlàyé díẹ̀ nípa ohun tó dìrọ̀ mọ́ ìràwọ̀ náà yìí. Ìràwọ̀ náà tá à ń sọ yìí kò fẹ́ kí ìṣẹ̀dá rẹ̀ mọ wà ní hòhò fi sùn. Bóyá ọ̀rọ̀ mi ò yé yín, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìràwọ̀ náà, kò dára kẹ́ ẹ mọ wà ní hòhò ọmọlúàbí fi sùn. Ẹ mọ̀ mọ́ sùn ní hòhò ọmọlúàbí, ẹ mọ̀ fi nǹkan kan bóra kẹ́ ẹ tó mọ sùn. Kì í ṣe torí nǹkan méjì o, torí wípé kẹ́ ẹ mọ̀ bá a mọ láàlákàlà ni. Ìwọ tó ń lálàkàlà, ṣé kìí ṣe ìràwọ̀ náà ló ń lò? Tó o bá rí pé ìràwọ̀ náà ló ń lò, mọ́ sùn ní hòhò ọmọlúàbí torí àlákàlà. Kò tó wá tán síbẹ̀ o, ìràwọ̀ náà tá a wí yìí kò fẹ́ kí àwọn ìṣẹ̀dá rẹ̀ mọ́ sùn nínú òkùnkùn ní gbogbo ìgbà. Bóyá ọ̀rọ̀ mi ò yé yín, gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ náà, tẹ́ ti ṣàwárí ara yín pé oníràwọ̀ náà ni yín. Wọ́n ní kò dára kẹ́ ẹ mọ́ sùn nínú òkùnkùn ní gbogbo ìgbà. Bóyá ẹ níná nú ilé yín, ẹ ra àwọn àbẹ́là àbí kẹ́ ẹ ra àwọn àtùpà, oríṣiríṣi àtùpà ló wà, ẹ mọ́ tàn kalẹ̀ tẹ́ ẹ bá fẹ́ sùn. Ẹ mọ́ sùn nínú òkùnkùn, kò bá ìràwọ̀ yín lára mu. Púpọ̀ nínú àwọn ọmọ tí wọ́n jẹ́ oníràwọ̀ náà yìí sábà máa ń jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ, bíi emèrè àti ìránṣẹ́ omi. Àwọn ẹni tí wọ́n sì wá jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ nínú àwọn oníràwọ̀ náà yìí, wọn kì í sábà máa bínú, torí pé tí wọ́n bá ń bínú pẹ́rẹ́ báyìí, wọn kì í ní ẹ̀mí ìdáríjì. Ìwọ tó jẹ́ oníràwọ̀ náà, má máa bínú sí ẹni tó nífẹ̀ẹ́ rẹ̀. Ìwọ náà tó mọ̀ pé ìyàwó rẹ oníràwọ̀ náà ni,
mọ́mọ́ wá ìbínú rẹ̀ torí pé wọ̀nyí sábà ní ẹ̀mí ìdáríjì. Irúfẹ́ kọ́lọ̀ wo, irúfẹ́ àwọ̀ wo ló bá àwọn oníràwọ̀ ọ̀nà mu? Ẹ jẹ́ n kà á fún yín. Ẹ̀yin tẹ́ fẹ́ mọ kùlẹ̀, ṣé kùlẹ̀ lẹ mọ̀ ń pè lédè Faransé? Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ oníràwọ̀ ọ̀nà tẹ́ fẹ́ mọ kùlẹ̀ tó bá ìràwọ̀ yín mu. Ẹ jẹ́ n kà á fún yín lórí ètò. Ṣé ti wá tákàdá àti gègé kọ̀wé yín? Ẹ jẹ́ n dókè lọ́hùn náà, mò ń bọ̀ mi tí dé. Ìrírí ayé TV, àwa ni bàbá. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí ayé TV. Àní gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ oníràwọ̀ ọ̀nà, èyí ni àwọn kọ́lọ̀, àwọn kùlẹ̀ tó lè bá yín lára mu. Àkọ́kọ́ ńbẹ̀, òun ni kọ́lọ̀ pupa. Ẹ bá fẹ́ lo nǹkan, ẹ jẹ́ kó máa jẹ́ pupa. Bóyá aṣọ tẹ́ fẹ́ lò, àbí bàtà tẹ́ fẹ́ lò, àbí ṣòkòtò tẹ́ fẹ́ lò, gbogbo nǹkan tẹ́ bá fẹ́ lò, ẹ jẹ́ kó máa jẹ́ pupa. Ìyẹn rouge lọ́dọ̀ àwọn olóyìnbó Faransé. Ṣé red lẹ́yìn máa ń pè lọ́dọ̀ tí? Wọ́n ní tí ò bá wá lè jẹ́ pupa yìí náà ni, ẹ jẹ́ kó jẹ́ aláwọ̀ green. Ṣé aláwọ̀ vert lẹ máa ń pè? Aláwọ̀ ewé. Wọ́n ní kí ẹ jẹ́ kó jẹ́ aláwọ̀ ewé. Tẹ́ ẹ bá lè lo nǹkan pupa, ẹ jẹ́ èyí tẹ́ fẹ́ lò kó máa jẹ́ aláwọ̀ ewé. Tẹ́yin ò bá wá fẹ́ràn èyí tó jẹ́ pupa, tẹ́ ẹ tó fẹ́ èyí tó jẹ́ aláwọ̀ green yìí náà ni, wọ́n ní ẹ jẹ́ kó máa jẹ́ aláwọ̀ yellow. Aláwọ̀ yellow ìyẹn ẹlẹ́yin adìẹ. Ó dà ní pé bẹ́ẹ̀ náà máa ń pè é. Tá a bá sọ ẹlẹ́yin adìẹ, ẹ̀yin náà mọ̀ yín pé funfun lẹ́yin adìẹ máa ń gbé. Ṣùgbọ́n èyí tó wà nínú rẹ̀ lọ́hùn-ún, ẹ rí i pé yellow ni. Ẹ jẹ́ kó máa jẹ́ aláwọ̀ yellow. Àwọ̀ yìí bá yín lára mu. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníràwọ̀ ọ̀nà. Gbogbo àwọ̀ mẹ́ta tá a kà yìí, ó bá àwọn oníràwọ̀ ọ̀nà lára mu. Pàápàá jùlọ, wọ́n ní ẹ tún lè máa lo àwọ̀ blue. Àwọ̀ blue náà oríṣiríṣi ló wà. Kó jẹ́ blue kan tó kí dáadáa, aláwọ̀ aró. Lára àwọ̀ tó bá yín tẹ́ ń lo ìràwọ̀ ọ̀nà mu ni. Àkíyèsí pàtàkì tí mo fẹ́ kẹ́yin oníràwọ̀ ọ̀nà yìí máa ṣe ni pé ẹ má máa bínú, torí pé tẹ́ ẹ bá ń bínú, ìfàsẹ́yìn ni ó máa jẹ́ fẹ̀yìn gan lára. A ti sọ tẹ́lẹ̀ pé ẹ̀yin ní ẹ̀mí ìdáríjì, ṣùgbọ́n tẹ́ ẹ bá ń bínú yìí, ìfàsẹ́yìn ni ó máa jẹ́ fún yín. Ẹ̀yin gan ò ní máa fi bẹ́ẹ̀ rọ́nà lọ. Ẹ má máa bínú ní gbogbo ìgbà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníràwọ̀ ọ̀nà, àlàyé ṣókí tí mo lè ṣe fún yín lórí ètò lọ́jọ́ tèní rèé. Ẹ wá jẹ́ ká kọjá sọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ní ìràwọ̀ omi. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ níràwọ̀ omi, ẹ já kọjá sọ́dọ̀ tiyín náà. Ṣùgbọ́n ẹ jẹ́ n dókè lọ́hùn náà, mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí ayé TV. Àti bọ́ sọ́dọ̀ ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ omi báyìí. Ṣẹ́yìn náà ti wá tákàdá àti gègé kọ̀wé. Ẹ wá gbọ́ àlàyé ṣókí nípa ìràwọ̀ yín. Púpọ̀ nínú àwọn ẹni tí wọ́n jẹ́ oníràwọ̀ omi yìí ni wọ́n jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ. Ẹ jẹ́ kí n ka díẹ̀ lára ẹlẹ́gbẹ́ tí wọ́n jẹ́ fún yín. Ìránṣẹ́ ajé, ọmọ omi, igi ajé, àtàlára agbó. Nínú oríṣiríṣi ẹgbẹ́ tí wọ́n máa ń wà rèé, yálà ọkùnrin wọn ni tàbí obìnrin wọn. Iṣẹ́ tí sábà tètè máa dáhùn lára àwọn oníràwọ̀ omi yìí, òun ni iṣẹ́ hàntú. Bóyá tẹ́ ẹ bá súnmọ́ àwọn àfáà dáadáa, tẹ́ ẹ bá fẹ́ kí iṣẹ́ dáhùn lára àwọn ọmọ tẹ́ ẹ ti ṣèwádìí wọn, tẹ́ ẹ rí pé oníràwọ̀ omi ni wọ́n, ẹ súnmọ́ àwọn àfáà kí wọ́n hàntú, kí wọ́n mú àbí kí wọ́n fi wẹ̀. Hàntú yìí ìsábà tètè máa ń dáhùn lára àwọn ẹni tí wọ́n jẹ́ oníràwọ̀ omi. Àbí kẹ́ ẹ súnmọ́ àwọn ẹni tí ó jẹ́ aládùúrà, kí wọ́n ṣe omi àdúrà fún yín, kẹ́ ẹ mọ lò fáwọn ẹni tí wọ́n jẹ́ oníràwọ̀ omi yìí. Nǹkan méjì yìí ìsábà máa ń ṣiṣẹ́ lára àwọn oníràwọ̀ omi dáadáa. Hàntú àtomi àdúrà tẹ́ ẹ bá lò fáwọn ọmọ tí wọ́n jẹ́ oníràwọ̀ omi, ìtètè máa ń dáhùn lára wọn. Ó sàn ju pé kẹ́ ẹ mọ wá ọṣẹ gúngún àbí ẹ̀tù àbí ẹbu àbí ẹ fẹ́ sí gbẹ́rẹ́ fún wọn. Eléyìí kì í sábà tètè ṣiṣẹ́ lára wọn. Ṣùgbọ́n tẹ́ ẹ bá rí àfáà tó mọ hàntú hàn dáadáa, ẹ̀yin gan tí ẹ mọ̀ pé iṣẹ́ mi ni, kì í ṣe pé mo fi ń polówó ọjà. Àbí kẹ́ ẹ súnmọ́ àwọn alàgbà yín tí wọ́n mọ omi àdúrà ṣe dáadáa. Òun ni kẹ́ ẹ mọ lò fáwọn ọmọ yín tí wọ́n bá jẹ́ oníràwọ̀ omi. Àwọn kọ́lọ̀ wo ló wá bá àwọn ọmọ oníràwọ̀ omi mu? Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ mọ oníràwọ̀ omi, ẹ bá mú gègé kọ̀wé yín dání dáadáa, kẹ́ ẹ lè dé kọ́lọ̀ tó bá yín lára mu, kẹ́ ẹ lè dé kalẹ̀. Ṣùgbọ́n kó tó di pé mi sọ kọ́lọ̀ ọ̀hún fún yín, ẹ jẹ́ ń dátọ́ mi díẹ̀ náà.
mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Gbogbo ẹ̀yin ọmọ omi tẹ́ wà létí ìgbọ́, wọ́n ní tẹ́ bá ń sá fún kọ́lọ̀ funfun, ìfàsẹ́yìn ni ó máa jẹ́ fún yín, ọ̀nà sábà máa dí fún yín púpọ̀. Ẹ má máa sá fún kọ́lọ̀ funfun, torí kọ́lọ̀ funfun yìí òun gangan ni kọ́lọ̀ yín. Ẹ ní kọ́lọ̀ méjì o, kọ́lọ̀ funfun yìí gan òun ni kọ́lọ̀ yín. Ẹ má máa sá fún aṣọ funfun, ẹ má máa sá fún nǹkan funfun, yóò máa jẹ́ ìdínà fún yín nínú gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe. Kò wá tán síbẹ̀ o, wọ́n ní gbogbo ẹ̀yin ọmọ omi tẹ́ ẹ bá ń kanra mọ́yàn àbí ẹ bá ń kórìíra èèyàn, yóò máa jẹ́ kí ọ̀nà máa dí mọ́ yín. Ẹ má máa kanra mọ́yàn, ẹ má máa kórìíra èèyàn, kì í ṣe nǹkan tó bá ìràwọ̀ yín lára mu. Èyí tí mo fẹ́ wá fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ òun ni pé wọ́n ní sàrà ṣíṣe kò gbọ́dọ̀ gbẹ̀yìn nínú ọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ jọmọ omi. Gbogbo ìgbà àti òrèkóòrè ní kẹ́ ẹ máa ṣe sàrà, ó kéré ni àbópọ̀ ni, kódà gan bó bá jẹ́ bíntín náà ni ẹ máa fi ṣe sàrà ní gbogbo ìgbà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jọmọ omi, gbogbo èyí tẹ́ ẹ bá ń ṣe yìí, òun ni ó máa jẹ́ ìlọsíwájú fún yín, òun ni ó máa jẹ́ ìlànà fún yín, kò sì ní jẹ́ kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ gbé. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Ẹ wò ó, tó bá dọjọ́ iwájú a mẹ́nuba ìràwọ̀ erùpẹ̀ àti ìràwọ̀ afẹ́fẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń lo àwọn ìràwọ̀ wọ̀nyí, ẹ gbọ́dọ̀ mísì rẹ̀ tẹ́ ẹ fi ní pàdánù rẹ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí, kò sì ní jẹ́ kẹ́ ẹ máa pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Ibi pupa tí wọ́n kọ subscribe sí yìí, òun ni kẹ́ ẹ tẹ̀. Tó bá ti di funfun, ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn náà ni, àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ pè ohun ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Kẹ́ẹ̀tún máa bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè jẹ lára àwọn àǹfààní yìí. Ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkósùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ́ fi léyìí ṣe lọ lọ́jọ́ tèní, mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o. Muhammadu Akówódé Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kì í ṣe ti kú kì í ṣe tàrùn. Ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tún máa pàdé, mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá.